tó ẹ̀yin olólùfẹ́ wa ẹ máa káàbọ̀ sórí ìkànnì yìí. Ara mi ò mà rírì olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà mà bú ẹkún. Kí ló fà á tí bàbá Dámi fi bú ẹkún? Akọni ọmọ. Lórí ọ̀rọ̀ Yorùbá náà ni o, ọ̀rọ̀ Yorùbá nation, àwọn ọmọ ìyá ẹ̀ àtàwọn ọmọ bàbá ẹ̀, òun ló máa mú ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà bú ẹkún. Nínú fídíò tẹ́ ẹ máa wò yìí mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀, ẹ gbọ́ báwo lọmọ ẹlẹ́ran ṣe jẹgun, ọmọ aláṣọ tí ń wà kísà, níbo lẹ́tì nírú ẹ̀ tí ń ṣẹlẹ̀. Adéyẹmọ Ìgbòho Òòṣà kò pààyàn, bẹ́ẹ̀ ni kò jínigbé, wọn ò fẹ̀sùn pó dàlúrú kàn rí, síbẹ̀ ó wà lẹ́yìn odi, ìyà sì ń jẹ ìran Yorùbá. Ara eléyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́ ẹ máa rí nínú fídíò tí mo fẹ́ fi hàn yín, òun ló mú kọ́mọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ó bú ẹkún o. Ọ̀gbẹ́ni kan tí wọ́n ń pè ní Gúnmi nínú àwọn ọmọ Fúlàní, ọmọ àárín fàǹdà tó jẹ́ wípé òun gan sì lágbódìgbà àwọn agbésùmọ̀mí. Bádéjọ náà gbẹ̀yìn ọ̀gá àwọn ọmọ ìyá ti àlà tó jẹ́ pé gbogbo ìgbà níjọba ń gbé tí wọ́n sì ń gbé jùúlẹ̀. Síbẹ̀ wọ́n lé ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà káàkiri, ìyà sì ń jẹ ìran Yorùbá. Ẹ wá rí i pé ọ̀rọ̀ àwa Yorùbá báyìí ó ti tó ohun tó yẹ kí ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ó bú ẹkún sí. Ẹ máa bá mi ká lọ nínú fídíò mẹ́ta tí n máa fi hàn yín. Ẹ lọ bá ohun tí àwọn èèyàn fi olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà wé nínú fídíò àkọ́kọ́. Bákan náà lẹ́wàá lọ rírú àwọn ìwà èyí tí àwọn Gúnmi àti Bádéjọ hù nínú fídíò ẹlẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ohun tó fà á tí ọmọ Adéyẹmọ fi bú ẹkún. Gbogbo ẹ má jẹ́ ń gbà yín lásìkò, ẹ̀yin olólùfẹ́ wa. Ọ̀yá ẹ máa bá mi lọ sínú fídíò yìí, àmọ́ ẹ dákun o, lórí ìkànnì yìí ẹ máa bá mi share, ẹ like, ẹ subscribe sí channel yìí. Ẹ dákun ẹ bá mi ṣe bẹ́ẹ̀, ẹ jẹ́ ó wọ̀ gbòòrò ayé lọ. Ẹ bá mi like, ẹ subscribe, ẹ comment sí channel yìí. Ọ̀yá ẹ jẹ́ ń gbé yín débẹ̀. Ìdí tọ́mọ Adéyẹmọ. Láàárín àwọn èèyàn tí wọ́n ń pè ní Mongolians, wọ́n ń pe ẹni yẹn ní Genghis Khan. Láyé ìgbà yẹn, òun ló láwọn ọmọ ogun tó pọ̀ jù nígbà náà. Òkìkí ẹ̀ kàn, ó máa ń ṣẹ́gun gbogbo ìlú tó bá dojú ogun kọ ni. Ó wá dé ibodè ìlú kan tó ti fẹ́ bá wọn jagun. Àwọn yẹn ti rí bọ́mọ ogun ẹ̀ ṣe pọ̀ tó, ó wá kéde fún wọn. Ó lóun ò ní bá wọn jagun tí gbogbo wọn bá juwọ́ sílẹ̀, kán sọ̀rẹ́ńdà káwọn kan gbàjọba ìlú yẹn. Àwọn jagunjagun ìlú yẹn bá pín sí méjì. Àwọn kan ní àwọn ò ní sọ̀rẹ́ńdà ìlú àwọn o, àwọn máa fẹ̀mí àwọn dìfẹ́ǹdì ìlú àwọn ni. Àwọn kan ní kí wọ́n jẹ́ káwọn sọ̀rẹ́ńdà. Nígbà tí Genghis Khan rí i pé ẹnu wọn ò ṣọ̀kan, wọ́n ti pín sí méjì. Ó wá kéde pé káwọn tí wọ́n sọ̀rẹ́ńdà, tí wọ́n bá lè dojú ìjà kọ àwọn tí ò fẹ́ sọ̀rẹ́ńdà yẹn, tí ò fẹ́ gbà ká ìjọba lórí àwọn yẹn, tóun bá gbàjọba yẹn tán, àwọn lòun máa fi ṣolóyè ìlú. Nígbà tí àwọn tó fẹ́ gbàbọ̀dè tí wọ́n gbọ́, náà bá dojú ìjà kà wọn tí wọ́n ní àwọn ò ní gbà, wọ́n padà rí wọn, wọ́n rí wọn pa. Bí wọ́n ṣe dojú ìjà kọra wọn, káwọn alábọ̀dé ráwọn tí ò fẹ́ gbàbọ̀dè pa. Nígbà tí wọ́n pa wọ́n tán, Genghis Khan bá wọnú ìlú, ó bọ̀ wọ́n lọ́wọ́. Ó ní kí gbogbo wọn kó nǹkan ogun sílẹ̀. Lẹ́yìn tí wọ́n kó nǹkan ogun wọn sílẹ̀ tán, Genghis Khan bá ní kí wọ́n pa gbogbo wọn. Lẹ́yìn tí wọ́n pa wọ́n tán, àwọn ọmọ ogun ẹ̀ wá ń béèrè pé kí ló dé tẹ́ fi pa wọ́n lẹ́yìn tí wọn ò bá wa jà, tí wọ́n ṣe tiwa. Genghis Khan ní àwọn alábòde ò ṣe é bá ṣe pọ̀. Àwọn tí wọ́n gbàbọ̀dè fáwọn èèyàn wọn lè gbàbọ̀dè fáwa náà tó bá yá. Báyìí làwọn ọ̀dàlẹ̀ ṣe bálẹ̀ lọ. Nígbà t'Awólọ́wọ̀ ń lò lànà mẹ̀kúnnù ní Western Region, àwọn ọ̀dàlẹ̀ dẹ́yẹ sí, wọ́n gbàbọ̀dè fún.
wọ́n fẹ̀sùn èké kan Awólọ́wọ̀, wọ́n rán Awólọ́wọ̀ lẹ́wọ̀n. Lẹ́yìn tí wọ́n fa Awólọ́wọ̀ sẹ́wọ̀n, wọ́n bá lọ bá Awólọ́wọ̀, wọ́n láwọn ń ṣetán àti fi sílẹ̀ káwọn tún gbéjọba fún un tó bá ṣetán àti darapọ̀ mẹ́gbẹ́ tó ń ṣèjọba. Awólọ́wọ̀ lóun ò lè bẹ́gbẹ́ tó ń ṣèjọba ṣe. Ó nílànà kan náà kọ́ làwọn gbé lọ́wọ́. Awólọ́wọ̀ ń lò lànà ìgbágbára wọ mẹ̀kúnnù. Àwọn tọ̀hún lò lànà ríró bọ̀rọ̀ kìíní lágbára. Nígbà tí wọ́n rí p'Awólọ́wọ̀ ò ṣetán àti darapọ̀ máwọn, wọ́n fi sílẹ̀ nínú ẹ̀wọ̀n. Ṣùgbọ́n nígbà tó máa fi di 1966, ìdájọ́ dé báwọn ọ̀dàlẹ̀. Wọ́n fipá gbàjọba kúrò lọ́wọ́ àwọn tí wọ́n ń ṣèjọba. Wọ́n pa gbogbo àwọn àgbààgbà wọn. Wọ́n pa Akíntọ́lá tí wọ́n fi ń finá m'Awólọ́wọ̀ nígbà náà. Awólọ́wọ̀ padà di alágbádá tó máa kọ́kọ́ jẹ deputy president lábẹ́ ìjọba ológun. Ó tún wá di minister for finance. Awólọ́wọ̀ ṣàpadà ṣàkóso orílẹ̀-èdè lẹ́yìn tílẹ̀ mọ́ báwọn ọ̀dàlẹ̀. Ẹ̀yin ọ̀dàlẹ̀ mẹ̀kúnnù, ilẹ̀ yín bọ̀ wá mọ́. Lọ́jọ́ ìní yìí, ọmọ Awólọ́wọ̀ ní first lady Nàìjíríà. Ayé tẹ́sí ò jẹ́, èrò díẹ̀ ń bọ̀ wá jẹ́. Kò di dandan kéèyàn gbàbọ̀dè kó tó láṣeyọrí láyé. Adániwáyé ti pè bùbú ohun téèyàn máa jẹ́ láyé, èèyàn á jẹ́ láì gbàbọ̀dè. So at the end, they started calling that, okay, how much have you people gathered? I say, how much? Who are the people you are talking about? They said, the parents. I said, no, we are poor people. Most of us are widows, and even those that have their husbands and those that even have their wives, they cannot, they are petty, they are peasants. So they don't have any money to contribute. So he said, oh, you people, if government does not pay, I said, we are trying to do is to see if the government can assist us. Okay, are you saying that if the government does not pay, you people will allow you leave your children? Okay, we have already killed one. That was what he told. ilé mi kì í wá tó ṣe mo tún lè ṣe fúnra mi. wọ́n máa fẹ́rẹ̀ jí náà wá olé yẹn kọ́ bá mi tó ṣe pé up to 50 million ìmọ̀ nílé mi yẹn mo ti tún ṣe fúnra mi. mi kì í ṣe 419 but ara àwọn big man olóṣèlú yìí náà ni mo ti jẹ àwọn nọ́mbà náà mi bí mo ṣe lè lówó lọ́wọ́ mo dẹ̀ ti wá lówó lọ́wọ́ inú ilé Fáráò náà ti tọ́ Moses dàgbà inú ilé Fáráò náà ti tọ́ Moses nígbà tí Moses dàgbà ń bẹ̀ tán àwọn ọwọ́ ń pa àwọn fámìlì ẹ̀ ó ń bọ̀ ó gbógun àwọn fámìlì ẹ̀ àwọn fámìlì ẹ̀ wá pè pé Aaron ló kọ́kọ́ sọ fún pé èmi brọ́dà rẹ̀ ló ń nà wọ́n ń na Aaron lọ́wọ́ wọ́n ń nà lọ́wọ́ Moses wá ń pẹja ó wá ní kí ló tẹ̀ nà ó wá sọ̀rọ̀ wá ní Aaron wá sọ̀rọ̀ sí lọ́wọ́ ní Aaron brọ́dà rẹ̀ ni Moses ní ta ni wọ́n wọ́kẹ̀ ojú ogun àwọn fámìlì ẹ̀ ti rán ní sí pé wọ́n ń bí àwọn fámìlì rẹ̀ ló ń pa stop ẹ̀ kàbá làwọn wèrè Fáráò owó lórí burúkú làwọn eléyìí ìgbà tí ó dẹ̀ gbà fún rẹ̀ òtútù mú ọ̀rọ̀ yẹn mú nínú lóòótọ́ ni àbáwọn fámìlì làwọn pípé yìí meanwhile àǹtí ẹ̀ ló tọ́jú ẹ̀ dàgbà nínú Fáráò àǹtí ẹ̀ òun save àǹtí ẹ̀ save life ẹ̀ òun náà tó padà save life àǹtí ẹ̀ ìgbà tí Fáráò takú dẹdẹ pé yes òun tó bá jẹ́wọ́ báwo ni àbúrò ẹ̀ Moses àǹtí ẹ̀ nílò ó gbé àdá ó fẹ́ bẹ́ orí Miriam ni Moses sọ pé yes she's my sister I'm not your family I'm a Jew ìjọsìn ti lé ní ọdẹ lẹkọọ ṣé bàtà wà lẹkọọ lù kọmọ pé ẹni tí ó gbẹmí wò ló lẹkọọ lù yẹn bẹ́ẹ̀ lọ́rọ̀ àwọn Fúlàní àtàwọn àti Yorùbá àjọsí bàbá mi Benin Republic wò tó Ọ̀ṣun state gbogbo Benin Republic wò tó Ọ̀ṣun state. wọ́n dẹ̀ live in peace. kọ́ńtì rẹ̀ ni wọ́n ìwọ́wọ́ papọ̀ kẹ́kẹ́ mú Sunday Igboho. Ọ̀yọ́ state nìkan lásán àwọn pípù yìí gbogbo Zamfara state kìnìkan state mélòó ni gbogbo wọn kàwákàntì wọn mélòó ni wọn dẹ̀ pinra wọn ní state
ṣe tó fi yẹn wá jẹ́ ó fi yẹn Yorùbá jẹ́ àwọn bàbá wa kan. adé ní kẹ́ ẹ̀yin bàbá wa parapọ̀ ẹ̀ sọ̀rọ̀ ẹ̀yọ̀ kan ẹ̀ sọ fún àwọn Fúlàní bàbá yìí sẹ́mọ́ ìwà wọ̀ papọ̀ wọ́n ti èdè wọ̀ papọ̀ àwọn wa ń bínú sí wa nulẹ̀ dáṣọ ẹ̀ bàbá wa ṣẹjọ́ ẹ̀ bàbá dáadáa bàbá yẹn ni ẹ̀ bú. ṣàwọn ní ìṣọ̀kan yẹn sàbẹ̀ ní. ọlọ́yà náà ẹ̀ lọ bú èmi gan ẹgbẹ́ mi sẹ́pẹ̀ ẹjọ́ bú gbogbo wa pọ̀. ẹlẹ́bí wa. ẹgbẹ́ tí Àwùjalẹ̀ wúri ó ní ọmọ yìí. ó ní bàbá Àwùjalẹ̀ ní ọmọ àlè ó ní ọmọ àlè bájọba ọmọ àlè ní oníṣòwò. Àwùjalẹ̀ dùn yín lọ bá Tinubu o. ẹ ní kú fún ẹ̀mí yóò gbé irú ìlànà. kẹ̀mí sì kò yẹ kẹ́ mú Sunday ẹ sọ statement gẹ́gẹ́ pé no going back ohun tẹ́mi fẹ́ mọ gbọ́ lọ́wọ́ àwọn bàbá wa nìyẹn àwọn táwọn bá fà wọ́n rọ̀ bá ṣe fi mo fọlọ́ tó ní ẹ̀mí mi lọ́dọ̀ ọ̀tún ní gbọ́dọ̀ lọ́lẹ̀ ẹ̀mí mi lọ́dọ̀ dẹ́kọ̀ dẹ́dẹ́ sí rí. ọlọ́wọ́ kò sí kankan àtọ́. sẹ́rí tó yẹ kẹ́ mú Sunday gbòòrò dáadáa bá ti mú. ìgbà ìmájì tó ní fún ìrọ̀ ẹ̀. ṣọwọ́ ni kò ní ni àbí kí ni kò ní ó yẹ kẹ́ ẹ̀ mú Sunday gbòòrò dáadáa. Anybody tó bá wọn dájọ́ ń fà yìí sẹ́ Abíọ́lá mo dẹ̀ fi Ọlọ́run kúra fún wa mo sọ fún mi ìyá ń jẹ wá gan ìyá ń jẹ Yorùbá gan seriously èmi kò ní ọmọ ìgboro ní mímọ mọ́tí ṣẹlẹ̀ dáàdi mi ìyá ń jẹ Yorùbá gidigidi gan Ọlọ́run tó dá wa ní ọdún ọdún tẹ máa rà wọn 5 years 6 years tó ń ta ẹ̀pà nínú òyìnbó wọn ò bí ọmọdé náà kọ́mọ̀ lọ sùn wọn ò bí ẹ̀ máa lu ẹ̀wọ̀n òyìnbó máa bí ẹ pé kí lọmọ rẹ wà ń gbòòrò tí wọn lọ fẹ́ sanwó léwe àwọn ọmọ Haúsá yìí wọn akọlọpàá bá dọ̀dọ̀ ẹ̀wọ̀ yìí wọn ẹ máa rí Ìgbò àti Yorùbá tó ń fọlẹ̀ tó ń ṣe yẹmọ yẹmọ ń bẹ̀ tó wọ́n sún bẹ́ẹ̀ gidigidi ní òtútù burúkú táwùsá bá lọ bẹ̀ lọ kàwé ni tí Fúlàní bá lọ bẹ̀ lọ kàwé ni ẹ̀dẹ̀ àdẹ̀pẹ̀rẹ̀ ni wọ́n lè jí wọ́n lè díyàwó ẹ̀yin bàbá ẹ̀ tún ṣe gbọ̀ngàn ẹ̀ tún gbọ̀ fún ọ mo fi ọlọ́ kò sí ìkàtọ́ lè ṣe àwọn akẹ́ tí mo ra wọn lẹ̀ wọ́n ti kẹ̀yìn This is a man that I would describe more